Gómìnà Abdulrasaq ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn ọmọbìnrin mẹ́fà tí wọ́n jí gbé. Èyí lohun tó sọ níbẹ̀. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kínní yìí ni gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq lọ sílé mọ̀lẹ́bí àwọn ọmọbìnrin mẹ́fà táwọn agbébọn jí tí wọ́n sì padà ṣekú pa ọ̀kan nínú wọn láti lọ kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Àbẹ̀wò ọ̀hún èyí tó gbé sórí ẹ̀rọ ayélujára ló ti sọ pé láàárọ̀ wẹ́sídẹ̀ẹ́ mo ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí alkadriya nílùú Àbújá láti bá àwọn ọmọbìnrin wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbòmìnira sọ̀rọ̀. Ohun ìwúrí ló jẹ́ fún mi pé mo bá gbogbo wọn nínú ara yíyá tí wọn ò tiẹ̀ ro ohun tó ṣẹlẹ̀ sí wọn. Eléyìí fi hàn pé ọjọ́ ọ̀la wọn yóò dára fún gbogbo wọn. Mo ti kọ́kọ́ wá rí àwọn òbí wọn lásìkò táwọn ọmọbìnrin yìí wà ní àhámọ́. Abdulrasaq lóhun kẹ́dùn ikú ọmọ wọn Nabila àti àbúrò bàbá wọn Abdulfatah tí àwọn agbébọn dá ẹ̀mí wọn légbodò. Ó gbàdúrà pé kí Ọlọ́run rọ àwọn ẹbí lójú láti lè farada irú àdánù ńlá báyìí. Bákan náà ló ní àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n mú àwọn ọ̀daràn tó hu irú ìwà burúkú yìí tí wọ́n ń fòòró ẹ̀mí àwọn olùgbé Àbújá kí wọ́n sì fi wọ́n jófin. Tẹ́ ò bá gbàgbé níbẹ̀rẹ̀ oṣù yìí làwọn agbébọn ya bo ilé mọ̀lẹ́bí alkadriya Alhaji Mansour lágbègbè Buhari nílùú Àbújá tí wọ́n sì jí òun àtàwọn ọmọ ẹ̀ mẹ́fà gbé lọ. Wọ́n tú bàbá náà sílẹ̀ kó lè lọ wá owó tí yóò fi tú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wà lákàtà wọn sílẹ̀. Ṣùgbọ́n kí àwọn ẹbí bàbá náà tó ṣúgbà rẹ̀ láti rí owó díẹ̀ tùjọ láti fi gba àwọn ọmọ rẹ̀, wọ́n ti pa ọ̀kan nínú àwọn ọmọ náà torúkọ rẹ̀ ń jẹ́ Nabiba tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì. Níṣe ni àwọn agbébọn ọ̀hún sì pé àwọn mọ̀lẹ́bí pé kí wọ́n lọ wo òkú ọmọbìnrin náà níbi tí wọ́n júwe pé àwọn pa á sí. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kò gba 60 mílíọ̀nù tí àwọn ti ń béèrè fún mọ́. Níṣe làwọn yóò sì pa àwọn ọmọ náà bí owó yìí kò bá pé 100 mílíọ̀nù náírà. Lẹ́yìn tí wọ́n san 100 mílíọ̀nù tí wọ́n béèrè fún ni wọ́n tó tú àwọn ọmọ 5 yòókù sílẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.